Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Sẹ́nitọ̀ Nurudeen Adémọlá Adeleke ti ṣèbúra fún àwọn akọ̀wé àgbà tuntun tó ṣẹ̀ṣẹ̀ yàn. Lẹ́yìn ayẹyẹ ìbúra ní àtẹ̀jáde kan láti ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ọba nípìnlẹ̀ Ọ̀ṣun SA Àìná ṣe àtúpalẹ̀ àwọn iléeṣẹ́ ìjọba àti àjọ tí wọn yóò ti ṣiṣẹ́. Barrister Abímbọ́lá Babátúndé ni akọ̀wé àgbà ní iléeṣẹ́ tó ń rí sí ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀. Ọ̀gbẹ́ni R.A. Pópóọlá ló wà ní àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀. Arábìnrin T.A. Ọládùnjoyè ló sì wà ní iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá àti ìdàgbàsókè àwọn ọ̀dọ́. Ọ̀gbẹ́ni Káyọ̀dé Aliu Afọlábí ni wọ́n gbé lọ sí àjọ tó ń rí sí ìṣàkóso àti ìbáṣepọ̀ láàrin àwọn ẹ̀ka ìjọba lọ́fíìsì gómìnà. Ọ̀gbẹ́ni K.N. Akíntọ́lá ló wà ní ọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ọba. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ibùdó nǹkan ìṣẹ̀ǹbáyé àti àṣà ni arábìnrin Bímpé Ògúnlùmádé wà nígbà tí arábìnrin Morufat Bello wà ní iléeṣẹ́ ètò ìdájọ́. Ọ̀gbẹ́ni A.T. Ọ̀kàndèjì ló jẹ́ akọ̀wé àgbà ní àjọ gbogbonìṣe àti ìlànà lọ́fíìsì gómìnà nígbà tí ọ̀gbẹ́ni S.A. Raji wà ní àjọ tó ń rí sí owó ìfẹ̀yìntì lọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ìjọba. Iléeṣẹ́ ètò ìṣúná ní ọ̀gbẹ́ni A.A. Bello yóò ti ṣe akọ̀wé àgbà. Arábìnrin A.Y. Ẹ̀sán ló wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ bọ́jẹ̀tì àti ètò ọrọ̀ ajé nígbà tí arábìnrin J.K. Ọ̀dẹ́dìran yóò wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ okòwò, iléeṣẹ́ alájẹsẹ́kù àti ìrónilágbára. Nígbà tí wọ́n gbé ẹnjiníà P.I. Bello lọ sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àti ìgbòkègbodò ọkọ̀, arábìnrin M.O. Irelewuyi ló wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin, ọmọdé àti ìgbáyégbádùn aráàlú. Iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ọ̀gbẹ́ni M.A.K. Jimoh wà. Ọ̀gbẹ́ni A.O. Ògúndùn ló wà ní iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ. Ẹnjiníà S.O. Àjàó ni ó wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ omi àti nǹkan agbára. Dókítà FM Ọláoyè ni akọ̀wé àgbà ní ọ́fíìsì tí wọ́n ti ń tọpinpin lájọ̀lájọ̀. Ọ̀gbẹ́ni M.A. Ọláwálé ló wà ní àjọ tó mójútó àwọn iṣẹ́ ìjọba. Ọ̀gbẹ́ni A.O. Babalọ́lá ló sì wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìdílé. Ọ̀gbẹ́ni Ibrahim Akibu ni akọ̀wé àgbà fún àjọ tó ń rí sọ́rọ̀ owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ lọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ọba. Ọ̀gbẹ́ni O.T. Ọláwùní ló sì wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìmọ́tótó. Iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ iṣẹ́ àgbẹ̀ ni arábìnrin Gbémisọ́lá Fáyọ̀yìnwá. Dókítà I.A. Adékúnlé ló wà ní iléeṣẹ́ ètò ìlera nígbà tí ọ̀gbẹ́ni M.O. Oyèdèjì wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe àti ìbáṣepọ̀ ẹlẹ́kùnjẹkùn. Ọ̀gbẹ́ni S.O. Fadélé ni wọ́n gbé sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìrónilágbára lọ́fíìsì olórí àwọn òṣìṣẹ́ ìjọba. Ọ̀gbẹ́ni O. Fáṣínà ló wà ní iléeṣẹ́ tí ó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀. Ọ̀gbẹ́ni S.O. Wojoade ló wà ní àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ àwọn abẹ́ṣekáwọ́ gómìnà ní ọ́fíìsì akọ̀wé àgbà fúnjọba. Ọ̀gbẹ́ni R.A. Oyègbàmí ló wà ní iléeṣẹ́ tó ń rí sọ́rọ̀ ìdàgbàsókè ìgbèríko àti ìletò. Dókítà Àbáyọ̀mí Òní ló wà ní àjọ tó ń rí sọ́rọ̀ ìṣàkóso àwọn ilé ìwòsàn. Ọ̀gbẹ́ni T.F. Adékìlẹ̀kùn ló wà ní àjọ tí ó ń yá àwọn ìjọba ìbílẹ̀ lówó nígbà tí arábìnrin Obì Jọláyẹmí wà ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ sáyẹ́ǹsì àtàwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkànnì ayélujára. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.